Hello, ẹ̀yin èèyàn mi. Hmm, ẹ kú bójúmọ́ ṣe mọ́ o. A kú àsìkò yìí o. A dẹ̀ kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́, ẹ kú gbẹ́ngbẹ́lẹ́kẹ́. Ẹ kú bí ayé ṣe ń lọ. Tá dẹ̀ ń tẹ̀lé. Bíbélì sọ pé ayé yìí yóò lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. Ṣùgbọ́n àwa tá dúró lórí òtítọ́, tá dúró, a ó yege. Ayé yìí yóò lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni. Gbogbo àwọn ìfẹ́ Sátánì, gbogbo ìfẹ́ èṣù, gbogbo ìfẹ́ àwọn oníṣẹ́ ibi, gbogbo wọn náà máa bá ayé lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ tó ń bẹ nínú ẹ̀ àti ìfẹ́kúfẹ̀ẹ́ táwọn èèyàn. Bẹ́ẹ̀ ni, lágbára Ọlọ́run. Àwa tá dúró tọ Ọlọ́run, Ọlọ́run yóò mú wa lára le o. Bíbélì sọ pé a ó sáré kì yóò rẹ̀ wá. Lágbára Ọlọ́run, Ọlọ́run yóò fún wa ní inú dídùn àti oore ọ̀fẹ́ láti gbé ayé ìrọ̀rùn láìṣe ní gbé ayé counterfeit o. Lórúkọ Jésù Olúwa wa. Amen. Bí mo sọ fún wa ní ìgbà tí mo kọ́kọ́ gbé fún pé á fún yín gbà yẹn. Ǹjẹ́ kó ti tó bí ọjọ́ mẹ́ta bí ọjọ́ méjì kan tí mo sọ pé wọ́n ní olórí Rónkẹ́. No, ṣé Rónkẹ́ ni? No, Tòmítọ́pẹ́. Yes. Olórí Tòmítọ́pẹ́ òun la ṣe gbẹ̀yìn. Wọ́n tó fi ní ó lọ tilẹ̀kùn mọ́ àwọn ọmọ táwọn ọmọ wa táwọn ọmọ yẹn wá pariwo. Mo rò pé bàbá wọn ló gbé wọn pé bóyá tó bá gbọ́ ẹkún àwọn ọmọ yẹn, bóyá á lè mọ nǹkan tó máa ṣe. Because ó ti pé tó ìjọ ń sọ kó padà wá wá àwọn ọmọ. Àbí kó tiẹ̀ wá ṣe nǹkan kan. Àbí kó tiẹ̀ padà wá. Òun ní kó fẹ́ òun. Bó tiẹ̀ fẹ́ fẹ́ náà. Èsì kó ṣàtọ́jú àwọn ọmọ. Bó tiẹ̀ fẹ́ fẹ́ jàre, kó tọ́jú àwọn ọmọ. Kò sí nǹkan tó fi ń ṣe ayé yìí láti bá. Kò sí nǹkan tó bẹ́ẹ̀ tí kó wá ń fi àwọn ọmọ tó fi ilẹ̀ kó wá sọ pé òun kò wá fi ìyà jẹ àwọn ọmọ yẹn. Ìwọ mọ nǹkan táwọn ọmọ yẹn wọ́n dà lọ́la. No now. Rónkẹ́ àbí lórí Tọ́pẹ́ kò ṣe dáadáa. Àwọn èèyàn ti bọ́ta, wọ́n ti ń sọ̀rọ̀ lórí rẹpẹtẹ nínú íńtánẹ́ẹ̀tì. Wọ́n ní ọkọ Rónkẹ́ pé ó ti wá fi ọlọ́pàá gbé Rónkẹ́ ní palace. Wọ́n ní kó tó dé palace kó ti sá kúrò. Ṣé ẹ mọ̀ pé ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀, ó máa expect pé yes, pé wọ́n bọ̀ àwọn òun. Wọ́n ló ti kúrò ní palace ó sá kúrò ní ó ti sá kúrò ní palace. Ó ti mọ̀ pé tí bàbá ọmọ yẹn wá dé wọ́n máa arrest wọn. Ẹ rí pé oníṣẹ́ ibi ni Tọ́pẹ́. Oníṣẹ́ ibi ni olórí Tọ́pẹ́. Gbogbo wọn ogun kábíyèsí ni gbogbo wọn ń dù. Wọ́n rí ẹfọ̀n lábàtà. Wọ́n yọ̀bẹ tì. Òun ni gbogbo àwọn olórí yẹn. Àwọn fake olórí. Ta ló ń pè wọ́n lólórí? Torí pé kábíyèsí ti gbé wọn sí ààfin. Wọ́n ti fi ìrúgbàbù kan wọ́n wá sí ààfin. Wọ́n fi ìrúgbàbù. Ṣé olórí làwọn èèyàn àwọn yẹn tó ń fi fake ń bímọ wá fún kábíyèsí káwọn lè dó lórí àpàpàǹdodo àtàwọn ọmọ àlè tán ló ń gbé káàkiri. A gbọ́ ní o. A gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. A gbé ń bẹ̀ o. A rẹ̀ ní ọ̀rẹ́ tó ń ta wá lólobó láti inú ààfin. Wọ́n gbé síta ni làwa náà ṣe rí i. Àwa ní káwa náà tún gbé sí àwọn olólùfẹ́ wa létí. Ṣé ẹ mọ bó ṣe ń lọ? Ẹ mọ bó ṣe ń lọ torí ẹ̀ là ṣe ní ká jẹ́ kí ẹ gbọ́. Bẹ́ẹ̀ ni, wọ́n lọ́kọ ẹ̀ ti dé. Ọkọ ẹ̀ wà bó ṣe délé torí àwọn ọmọ yẹn nu yàrá ló lọ mú ọlọ́pàá. Kó tó dé sí ààfin, ó ti na pápá bora, ó ti sá kúrò. Wọ́n ní bí ìwọ bá ṣe rere, ǹjẹ́ ara kì yóò yọ ọ bí? Ó lágbára. Ẹ tún wà àwọn ìyá túláàsì. Àwọn abiyagba, kì í ṣe àwọn abiyamọ, abiyagba. Kí ló lérò pé tóun bá bí ọmọ fún kábíyèsí pé òun máa jèrè ọmọ yẹn? Ó wá bí ọmọ ló ń gbàdúrà pé kéèyàn bímọ lọ́jọ́ alẹ́ èèyàn, kéèyàn jèrè àwọn ọmọ yẹn.
èèyàn ò bímọ dẹ̀ pé kó fi tàràkà náà. Ẹ wo bí èèyàn ṣe, ẹ wo bí ọmọ bíbí ṣe easy. Ká má sọ wípé ó easy, kò easy. Ọmọ bíbí easy. Òun lẹnìkan sọ wípé gift tọ́lọ́run fún ẹ látọ̀run wá. Ó dẹ̀ sọ wípé kí ló dé tọ́lọ́run fún ẹ gift yìí. Ó rí pé òǹtọ̀hún ti ṣépè fúnra rẹ̀ láì ṣe pé wọ́n ṣépè fún. Ìwọ wá dé ilé ọkọ tó wà ń lọ, tó fi àwọn ọmọ sílẹ̀. Orí aṣọ kíkó orí àwọn ọmọ èèyàn ni máa jà. Kò wá róyún níbẹ̀. Lóró fẹ́ fi èrú gbàbùkún. Ìyẹn lọ́lọ́run tiẹ̀ wá fẹ́ fún àwọn ẹ̀dá. Kò fẹ́ fi èrú gbàbùkún. Wọ́n ní ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá ní onídàríjì. Ẹ̀ṣẹ̀ téèyàn mọ̀ọ́mọ̀ dá pé kò ní ìdáríjì o. Pé ṣùgbọ́n téèyàn bá ṣèṣì dẹ́ṣẹ̀, mo máa ṣèṣì dá ẹ̀ṣẹ̀ yìí. Ọlọ́run dáríjì mi. Ọlọ́run dáríjì mi. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Ìyẹn lọ́lọ́run máa ń dáríjì. Ẹ ti pé èyí tó ṣe tó mọ̀ọ́mọ̀ ṣe. Wọ́n túbọ̀ ń gé lọ́wọ́, ó tún ń wò òrùka, ó wá kọ́ àwọn ọmọ yẹn. Wọ́n dẹ̀ kọ́ àwọn wọ́n ní abiyamọ kì í gbé kun ọmọ ẹ̀ kó má tají wèrè. Kì í ṣe bíi ti Tọ́pẹ́. Má ṣe o. Tọ́pẹ́ gbóhùn àwọn ọmọ ẹ̀. Ó fẹ́ lọ pa wọ́n nìyẹn. Bó ṣe tilẹ̀kùn mọ́ àwọn ọmọ ẹ̀. Ṣé kí orú pa wọ́n mọ́lé ni àbí kí nǹkan kan ṣẹlẹ̀ sí wọn? Káwọn ọmọ yẹn ké pẹ̀lú ìbànújẹ́ ọkàn. Ẹ máa wo àwọn ọmọ yẹn àwọn ọmọ àgbà sọ pé wọ́n kéré, wọ́n ṣe kinní. Ṣé rí tán bá ń ké yẹn, inú wọn ìbànújẹ́ ni ó ní fún àwọn ọmọ yẹn láti máa ké. Ẹkún tó ń ké kì í ṣe pé kọ̀ọ̀kan kígbe lásán. Nǹkan tó ń dùn wọ́n lọ́kàn, òun ló àwọn ọmọ fi ń ké. Bẹ́ẹ̀ ni, ẹ wá wo nǹkan tí Tọ́pẹ́ ṣe. Ẹ wo àdúrú nǹkan bàǹtàbàǹtà tó ń bá àwọn ọmọ yẹn nínú jẹ́. Ṣé irú eléyìí wá bọ́ sí i? Ṣé irú eléyìí da ẹ̀yin èèyàn mi? Ẹ jẹ́ kí gbogbo wa ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Ẹ jẹ́ kí ká túbọ̀ gbọ́. Ká jẹ́ kí wọ́n lè etí tó máa ń gbọ́rọ̀ pé inú ló wà. Kẹ́yìn náà kẹ́ bá mi gbé yẹ̀wò. Pé ṣó bá mu gẹ́gẹ́ bí àbíyamọ. Kódà wọ́n ló sálọ. Àwọn kan tí wọ́n ń pariwo ní íńtánẹ́ẹ̀tì pé tó bá jẹ́ pé àwọn ni kábíyèsí, pé kò yẹ kó tiẹ̀ sọ pé òun fẹ́ take action tó yẹ kí kábíyèsí take pé kó kàn mú Tọ́pẹ́, kó pọ ọkọ ẹ̀, kó fa Tọ́pẹ́ lé ọkọ ẹ̀ lọ́wọ́, tó máa mú lọ. From now henceforth, mi ò gbọdọ̀ rí Tọ́pẹ́ ní ààfin mọ́. Pé nǹkan tó yẹ kí kábíyèsí ṣe ni. Kẹ́ máa wo àwọn tó ní làákàyè. Wọ́n ní kó máa lọ. Àwọn kan ní kíni? Pé ó yẹ kí ọkọ ẹ̀ kọ́kọ́ arrest ẹ̀ kan fi jófin. Ẹni tó fẹ́ arrest náà kì í bóun ló ti sálọ yẹn. Ó mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa. Ó gbọdọ̀ sálọ ni. Torí wọn ò gbọdọ̀ bá láàfin. Àwọn ọlọ́pàá máa mú. Àwọn ọlọ́pàá ó sì mọ̀ pé wọ́n máa mú wọn wá bá. Ṣẹ́yìn náà rí irú nǹkan bẹ́ẹ̀. Pé kí kábíyèsí kúkú rẹ̀kẹ̀ tó bá dé, just pe ọkọ ẹ̀ kó hand over fún ọkọ. Pé nǹkan tó yẹ kí kábíyèsí ṣe. Nítorí apààyàn ni. Pé ẹni tó ṣe irú nǹkan bẹ́ẹ̀ fún ọmọ bíbí inú ẹ̀, tó ṣe wàhálà kó tó bí, ó lè pààyàn. Kí kábíyèsí kó wà safe lọ́wọ́ ọmọ yẹn. Ọmọ tó bí, ó fẹ́ pa á. Ṣé kábíyèsí tó fẹ́ gba ogún lọ́wọ́ ẹ̀, ṣé ìyẹn ni ó wà ní ṣe nǹkan jàǹbá fún? Ẹ̀yin èèyàn mi, bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ kí a gbé yẹ̀wò. Ẹ ṣé tẹ́tí sí wa. Ẹ bá subscribe. Ẹ bá share. Kẹ́ dẹ̀ bá wa like. Kẹ́ là mí lọ́yẹ̀ nínú comment section. Ẹ ṣé o. God bless you. Ká jọ gbé yẹ̀wò. Bye.